Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Gbogbo ọmọ Yorùbá mẹ́wàá ń ṣẹlẹ̀ ní Junior bẹ́ẹ̀ ni ẹnìkan ló mọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ gbogbo bí àwọn ajínigbé yìí ta ṣe ń pariwo àwọn bókobòko àròbíà àwọn ọkùnrin nìkan ni ẹ̀wọ̀ arábìnrin yìí ọwọ́ ti bá o. Àṣé tí wọ́n bá ti rí wípé ó dàbí pé ojú ti fẹ́ pọ̀ lára wọn wọ́n ti train àwọn obìnrin wọn tó jẹ́ wípé àwọn lè gan wọ́n dínú oró tó wà nínú àwọn eléyìí ó ju tàwọn ọkùnrin lọ ọwọ́ ti bá eléyìí. Àṣírí tú ni lẹ́yìn tí àwọn ọmọ ológun Nàìjíríà tí wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí mọ́lẹ̀ ibẹ̀ ni wọ́n ti rí arábìnrin yìí náà òun nìkan láàrin àwọn ọkùnrin tó kún bẹ́ẹ̀. Wọ́n bá bọn lára ẹ̀ wọ́n bá oríṣiríṣi àwọn oògùn ṣètìlẹ́ àwọn arábí yìí àwọn òṣèré. At the end of the day wọ́n mú ìyá yìí wúmà la máa pè é ó ní kán ṣe òun jẹ́jẹ́ ó bẹ̀rẹ̀ sí ní kà. Àwọn mélòó ló ti pa ó láwọn tóun ti pa wọn ló ń ka o òpó òun láàánú àwọn anybody pé pàápàá jùlọ pé àgàgà àwọn sójà pé tóun bá ti rí wọn pé òun lòun máa ń yọ ojú wọn. Kábíyèsí Elédùmarè oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ àfi kí Elédùmarè kó ṣàánú wa. Ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ ó nígbà míì òun máa ń múra bíi àwọn bíi Roscoe olóṣó wọ́n máa ń ràn òun lọ bó ṣe wà yẹn wọ́n máa ń lọ sáàárín ìgboro ibi tí wọ́n ti ń ṣe bí wọ́n ń ṣe bíi patí o á múra bíi olóṣó á múra bíi ọmọ ẹ̀lẹ̀ àwọn ọkùnrin tó jẹ́ pé tó má ti rí obìnrin ara wọn ń balẹ̀ òun ó máa ń tàn wọ́n from there ó máa get gbogbo information wọn kán tó wí kán tó fọ̀ òun ló máa mú wọn lọlé ó máa tẹ̀lé àwọn victim yẹn á tẹ̀lé wọn lọlé á mọ gbogbo ilé àtọ̀nà wọn kẹ́ tó mọ ohun tó ṣẹlẹ̀ ó ti wá bá àwọn ìyókù ẹ̀ pé ẹ wo ibi báyìí ẹni báyìí ni mo ṣẹ̀ṣẹ̀ rí o ibi báyìí ló ń gbé àkókò báyìí ló máa ń wọlé àwọn ẹbí ẹ̀ báyìí ni wọ́n ọ̀rọ̀ mi ò yé yín informant ni. Bí ó bá dẹ̀ ṣe mú wọn anywhere tó bá ti mú wọn gbà ó lè sọ fún àwọn ọkùnrin yẹn pé ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ jẹ́ ká pàdé níbi báyìí ibi báyìí tí wọ́n náà ti lọ ń pàdé ó fẹ́ lọ kú ni o. Ẹ wojú ẹ̀ dáadáa àṣírí ẹ̀ tú ó ní ó fẹ́ lọ kú nìyẹn lọ́wọ́ yìí ọwọ́ ìjọba ti tẹ̀ kí ló fẹ́ ṣe fún báyìí àwọn kan ní pé àwọn sójà àwọn náà máa mú lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn kan fẹ́ mú lọ sí kóòtù ẹ wo mo jẹ́rìí àwọn ọmọ ìlú pa pé láyé ẹ má dán wò ẹ ṣe kinní yẹn fún ojú àánú yín ti ń pọ̀ jù at the end of the day àwọn arábí yìí wọn ò bá yín ṣeré now ẹ̀yin náà imagine eléyìí ó máa múra tán á wọ wíìgì aṣọ oríṣiríṣi at the end of the day ẹ wo nǹkan tí ó ń ṣe fún àwọn ọmọ ìlú ó láwọn báwọn ṣe wà yẹn àwọn tiẹ̀ fẹ́ fojú rí anybody tó ń pè ní sójà ó jẹ́ ọmọ ológun tó ń jà fún àwọn ọmọ ìlú pé tọ́wọ́ àwọn bá tẹ̀ ẹ́ tiẹ̀ bá ẹ ó bẹ̀rẹ̀ sí ní kà lọ́wọ́ gbájú lọ́wọ́ gbámú àbẹ́ẹ̀ rí nǹkan bí ó bẹ̀rẹ̀ sí ní kà lọ́wọ́ gbájú lọ́wọ́ ìgbámú àfi kí Elédùmarè ṣàánú wa ni. Kí ni ìlú yìí kí ló ti wá dà báyìí kí ni ẹ̀ṣẹ̀ ọmọ ìlú ṣé òpin ayé tí wọ́n ń sọ nínú bíbélì ṣóun ló wá dé tán yìí tó fi jẹ́ pé olúkálùkù kàn ń ṣe bó ṣe wù wọ́n àbẹ́ẹ̀ rí nǹkan bí àwọn tí a pè ní ìyá gan wọn tiẹ̀ wá láàánú ọmọ ìlú láìpẹ́ la gbọ́ pé lára àwọn Fúlàní kan náà tí wọ́n ń ta súyà káàkiri ìwọ tó bá ń jẹ súyà máa mọ nǹkan tó ń jẹ o tí wọ́n ń ta súyà káàkiri àwọn èèyàn máa rí súyà wọ́n máa dáná wọ́n máa fi ṣàkóso abẹ́ àwọn tó máa ń tìbi wheelbarrow yẹn tí wọ́n máa gbóná ẹ máa róróró tó ń ṣàn ẹ máa wò bí súyà lẹ́ ń jẹ ọwọ́ ṣẹ̀ṣẹ̀ bá ọ̀gbẹ́ni Fúlàní kan láìpẹ́ yìí
at the end of the day àwọn èèyàn wò pé àwọn èèyàn ti jẹ ẹran yìí jìnnà ó mà ṣe o àwọn èèyàn ti jẹ ẹran yìí jìnnà wọn ò mọ̀ pé nǹkan míì làwọn ń jẹ now wọ́n ṣàrí ọ̀gbẹ́ni pé ẹ dúró náà èèyàn kan wọ̀ pé kí ni ọ̀gbẹ́ni yìí ń sè fún wa tá a kàn ń jẹ yìí kí ni nǹkan náà tó ń sè tá à ń jẹ kí ló ń dín kí ni gbogbo ètò ló ń lọ èèyàn kan ẹ mọ̀ pé kò sí ni wọ́n ní pé ọjọ́ gbogbo ni tolè ọjọ́ kan ni tó ní nǹkan at the end of the day wọ́n ṣàgbá ọ̀gbẹ́ni yìí mú pé nǹkan tí ó tà yìí sẹ́ẹ̀ eléyìí kò ń ṣe irú ẹran wo leléyìí sẹ́ẹ̀ ó ní èwo tún ní irú ẹran yìí ẹran nọ́mà ẹran náà màálù ni wọ́n ní rọ́ṣẹ̀ eléyìí ò ń ṣe màálù kọ́lọ́ máa ṣọ́ wa irú ẹran wo leléyìí sẹ́ at the end of the day tán bẹ̀rẹ̀ sí ní fún ní ìgbájú ìgbámú ó máa bẹ̀rẹ̀ sí ní ká o ó ní máa jẹ́wọ́ báwo ló ṣe jẹ́ àwọn èèyàn ti ń ra ẹran yìí tó máa ń dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan lẹ́nu ṣùgbọ́n ọjọ́ yẹn ọjọ́ tí wọ́n mú bọ̀bọ́ yìí ọjọ́ yẹn ni òpin ẹ̀ dé báwo ló jẹ́ ó ní ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ó ní hospital lòun máa ń lọ hospital kí ló báwo lè ṣe máa ń ṣe hospital ló ti máa lọ rí ẹran tó ń lò ṣé wọ́n ń ta màálù lọ́spítù ni àbí ṣé ewúrẹ́ wà ńbẹ̀ àbí wọ́n so àgùntàn mọ́lẹ̀ ńbẹ̀ ó ní nọ́ọ̀sì kan tóun àtẹ̀jọ́ máa ń ṣe bísínẹ́sì yẹn irú bísínẹ́sì wo ni nǹkan tó ṣẹlẹ̀ ní pé ibi ọmọ mọ̀ nǹkan tó ń pè ní ibi ọmọ fún àwọn tí wọn ò gbọ́ Yorùbá débẹ̀ placenta ọmọ ó ní pé tí wọ́n bá ti lè yọ tó yẹ kán lọ sọ́nù kán bẹ́ẹ̀rì ẹ̀ normally kò yé yín ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí wọ́n mọ bó ṣe ń lọ wọ́n máa ń gbà àwọn lọ́ máa lọ wá bí tí wọ́n máa bẹ́ẹ̀rì ẹ̀ sí fúnra wọn ṣùgbọ́n ibi táwọn kan careless dé àti àwa mọ bó ṣe ń lọ ó ní ibi ọmọ yìí ni òun máa ń rà lọ́wọ́ àǹtí nọ́ọ̀sì so ibi ọmọ yẹn ló ń sè fáwọn tó ń fún àwọn èèyàn jẹ tó pè ní súyà ẹ̀yin tí ẹ ti jẹ súyà jìnnà bóyá tó bá di táìmù yìí tẹ́ ṣe gbólé ń sìn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa ṣọ́ súyà ní jíjẹ o ó ní ibi ọmọ àwọn èèyàn dẹ̀ ti jẹ́ jìnnà gbogbo àwọn tó ń jẹ́ tó yẹ pé àwọn kan tiẹ̀ wà tó yẹ pé kọ́sítọ́mà dáadáa ni wọ́n miss ẹ̀ wọ́n á ti táìmù ẹ̀ pé títí aago 5:30 títí aago 4 bọ̀bọ̀ tó ń ta súyà yẹn máa kọjá àwọn kan tẹ̀ ti mówó dání pé èní yìí súyà yóò ní kọjá mi àwọn kan ti lọ ra bí ẹlẹ̀ ibi ọmọ lẹ̀ ń jẹ o ibi ọmọ lẹ̀ ń jẹ àfi kí Elédùmarè kó ṣàánú wa oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ tá a bá ń pariwo mẹ́wàá ń ṣẹlẹ̀ ń júníyàn ẹnì kan ló mọ̀ ìwọ tó bá jẹ́ pé o ò tí ì mọ bó ṣe ń lọ kò tí ì kàn ẹ́ nìyẹn o tó bá ti kàn ẹ́ ó máa yí ẹ now àwọn tí wọ́n ti jẹ oríṣiríṣi ó ti yí àwọn náà báyìí ó ti yé wọn ẹ̀yin náà máa wo arábìnrin yìí àṣé òun ló máa ń tan gbogbo àwọn ọkùnrin káàkiri gbogbo agbègbè tí ó ti ń operate bí wọ́n ṣe kò rí òun nìkan kọ́ o wọ́n kàn ṣẹ̀ṣẹ̀ bá ilé ni o wọ́n pọ̀ tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ láabi àfi kí Elédùmarè kó ṣàánú wa ni ìdí tá a fi ń parọ́ pé ẹ pín orílẹ̀-èdè yìí kólúkálùkù máa bá tiẹ̀ lọ àwa mú ní ìdánilójú pé láìpẹ́ láìjìnà ìyanu á ṣẹlẹ̀ orílẹ̀-èdè Yorùbá dá dúró ẹ̀yin yọ wa ọ̀rọ̀ rẹ o báwo lẹ ti ṣe rí eléyìí sí ẹ jẹ́ kí n gbọ́ kọ́mẹ̀ntì yín lórí comment section lórí bó ṣe ń lọ ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì ó tún wá dọjọ́ mi o ọjọ́ rẹ ó dàbọ̀.